ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. Will be working with me. We would like to invite the chairman of the Coronation Committee, Professor Wale Omole, OFR, to please give the
Joloso will be working with me. We would like to invite the chairman of the Coronation Committee, Professor Wale Omole, OFR, to please give the welcome. Don't cost now. Talele. Bẹ́ẹ̀ni wá o. Láti orí gómìnà tiwa ní ìpínlẹ̀ Ọ̀ṣun, gómìnà ọmọlúwàbí pẹ̀lú rere yìí ìlọsíwájú àti bàbá ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìwọ́n nínú orílẹ̀ yìí náà ni ìgbà ojúkú léwu nígbà kùtùkùtù òwúrọ̀ ìgbà ojú náà kò dúró báyìí lọ. Wọ́n máa ń ní pé gbogbo ìgbà ojú náà mọ́ á ní orí ìgbà ojú mọ̀. Oríire ńláńlá náà máa bá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Mo kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ igbákejì wọn wà ní ìgbà. Mo kí yí o ẹ ṣé alájọbí àti gbogbo wa. Mo kí gómìnà wa náà ní ìpínlẹ̀ Oǹdó. Ẹ ṣé ẹkú ìfọmọnìyàn ṣe ayé máa bá ẹsẹ̀ gbogbo alágbára náà wò. Mo kí gbogbo alápapọ̀. Oríire òtún báyìí náà lọ. Kábíyèsí tuntun. Kábíyèsí ọwá tuntun ti ilẹ̀ Ìjẹ̀ṣà. Mo kí yín o ẹkú oríire. Oríire òtún báyìí náà lọ. Ìfẹ́ àìṣẹ̀tàn tí gbogbo wa ní sí òun náà ni gbogbo wa ṣe wà ń bí lẹ́ẹ̀mí. Èrò wà ń bí, èèyàn wà ń bí, olórí gbígbẹ́ wà ń bí, olórí tuntun wà ń bí, ẹni rere wà ń bí, ẹni búburú wà ń bí, torí ti di tirẹ̀ ládárí ayé. Ṣùgbọ́n kò sẹ́ tó máa torí àwọn tó máa rí ilẹ̀ tó rọ́ báyìí tí ò ní dúpẹ́ lọ́wọ́ náà fún oore tí Ọlọ́run ṣe fún ní ọjọ́ òní. Ọlọ́run kẹ́yìn púpọ̀ púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ àwọn aláṣẹ wa. Àdúrà ni màá gbà fún yín lórí ìtẹ́fẹ́ wa yìí. Ẹ ti di àkìtàn. Ojoojúmọ́ ni àkìtàn ń gba ọrẹ. Onírúurú lórí àkìtàn. Ẹlòmíì ó máa dá ilé iṣẹ́ sílẹ̀. Gbogbo nǹkan àlòkù ló fi sọ di ìlú dáadáa. Ẹ̀gbin ó wà lórí àkìtàn. Ọ̀pọ̀lọpọ̀ máa ń tún pàdé ajé lórí àkìtàn. Ṣùgbọ́n àkìtàn fẹ́ dà lọ́jọ́ òní torí pé ọba ló ní ètò, ọba ló ní àgbá, ọba ló ní ará ìpínlẹ̀ ìgbòho lójú ogun. Ní agbára Ọlọ́run Olódùmarè, ọwọ́ ẹ̀rọ jẹ́ pé wọ́n ilẹ̀ Ìjẹ̀ṣà ẹ̀rọ òun máa bá yọ títí láéláé. Ilẹ̀ Ìjẹ̀ṣà á tún ọ̀gbòrò sí ọrọ̀ ajé ńláńlá, ìfọ̀kànbalẹ̀, ìtẹ̀síwájú, oríire, gbogbo nǹkan mèremère Ọlọ́run Olódùmarè ló máa gbé wá sí ilẹ̀ Ìjẹ̀ṣà ní àkókò yìí. Inú gbogbo wa ń dùn torí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè fún gómìnà wa fẹ́ èèyàn rere fún ìpínlẹ̀ Ìjẹ̀ṣà. Wọ́n ní nígbà òwúrọ̀ wọn ní wọ́n máa ń fi ifá ṣe atọ́nà. Bẹ́ẹ̀ ni wọ́n ifá jù sí tó bá lọ mú ọba tó yẹ kó mú ebi máa ta ifá náà o. Ifá ti rí ìran dáadáa nígbà ọ̀rọ̀ mo sọ fún yín. Ifá bá ju tálíkà tó wá báyìí ẹnu fáyẹn máa tẹ̀ ni. Òun náà rí bí wọ́n bẹ́ẹ̀. Ṣùgbọ́n Ifá tí ó bá wọ́n wáyé àti gómìnà tó lọ
gbà ní wípé Ọlọ́run Olódùmarè á bá mi dúró ti kábíyèsí wa tuntun. Ẹ̀yin bá mi ṣàṣẹ. Àbínú yóò dùn nínú ìdẹ̀bínú láti wà ní o. Tí inú yín bá dùn, ẹ bá mi gbàdúrà pé Ọlọ́run Olódùmarè á bá mi dúró ti kábíyèsí. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. Ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. Olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. Ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o. Ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. Kálẹ̀ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. Àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.